yẹn ṣé lóríjọ́ tí a bá get story yẹn straight káwọn Christian tọrọ yẹn ò kàn kó tó máa táàgì wa lórúkọ táàgì ẹ̀gbọ́n mi yẹn kó tó máa táàgì wa lórúkọ tí a ń ṣe kí ni táàgì ń jẹ àwọn ibì kan àti máa ti ka Yorùbá o torí àwọn gbólóhùn kan tí mo gbọ́dọ̀ lò ẹ̀yà gbọ́ sórí ẹ̀ ń wíṣẹ́ lọ a fẹ́ mọ ta ló jẹ̀bi ta ló jàre kí lè ṣe Ágárì ìyá tó bí ànábì Ismail àdìsá kí lè ṣe ẹ gangan according to biblical record ni o ẹgbọ́n mi yé Kùránì yẹn sọ̀tàn tó bá fẹ́ sọ̀tàn kan fún wa ìṣẹ́ máa ń ní nǹkan pẹ̀lú ẹ̀kọ́ òye bẹ́ẹ̀ ni gbogbo ìtàn máa bá ibẹ̀ kẹ́ tẹ́lẹ̀ wá rí wọ́n gbé kalẹ̀ ìfẹ́ lọ bẹ̀ yẹn ọ̀nà méjì wọ́n ní now Sarah wọ́n ní Sarah ìyàwó Abrahamu kò bímọ fún un ṣùgbọ́n ó ní ọmọbìnrin ọ̀dọ̀ ẹ̀ kan tí wọ́n ń pè ní Ágárì wọ́n ní Sarah wá sọ fún Abrahamu pé Olúwa ti dá mi dúró láti bímọ lọ fẹ́ ìyàwó lọ fẹ́ ọmọ ọ̀dọ̀ mi bóyá látara ẹ̀ Ọlọ́run jẹ́ kémi náà ní ọmọ Abrahamu gbà sí Sarah sọ ó gbà bẹ́ẹ̀ fún ó nígbà lẹ́yìn tí Abrahamu ti gbélé Kénáánì fún ọdún 10 gbáko ìyàwó ẹ̀ wá fa ọmọ ọ̀dọ̀ tó jọmọ tó wá láti Egypt tó ń pè ní Ágárì ó dẹ̀ fà fún ọkọ ẹ̀ láti máa fi ṣe ìyàwó láti fi ṣe aya ẹ máa dé o ṣe pé mo sọ̀rọ̀ kan fún wa níjọ́ Wednesday Sarah ló wò pé orí ọmọ ní máa pọ̀ ọmọ wáyé ló ṣe mọ̀ọ́mọ̀ fa Ágárì fún Abrahamu ẹjọ́ ìbéèrè ni pé ṣé kò sóbìnrin míì tó fi jẹ́ pé Ágárì ni Sarah yàn ẹ má jẹ́ lọ́jú mẹ́ẹ̀ Sarah ti ní nǹkan kan nínú ẹ̀ wípé pé ẹ máa ṣàbíamọ fún wa ní verse 4 Abraham bá sùn ó bá ìyàwó ẹ̀sán pè ní Ágárì bá lóyún tí wọ́n bó ṣe lóyún gbàgbọ́ á sọ pé ó wá ń ṣẹ̀gàn sí ọ̀gá ẹ̀ dó èmi ò sọ pé bẹ́ẹ̀ mi lọ pé bẹ́ẹ̀ kọ́ o normally tá a bá yọ 100% obìnrin ntágárì ṣe yìí tínú ẹ̀ ń dùn yìí ó máa dàbí ẹ̀gàn lójú normally ṣàpò náà ti step up nìyẹn ọmọ tá a pè lọ́mọ ọ̀dọ̀ tó wá di ìyàwó dandan kó náà gapá díẹ̀ náà ẹ wá wòran o Sarah wá sọ fún Abrahamu pé ẹ máa gbọ́ ẹ wo story yẹn o ẹ rí i pé ọ̀rọ̀ yìí gángan ẹ jọ kí lè bí Abrahamu náà ẹ̀gbọ́n tó ní Sarah sọ wọ́n ní Sarah sọ fún Abrahamu pé you are responsible for the wrong I'm suffering pé ìwọ gangan ló jẹ́ olùtọ̀nà in tó ń bá mi yìí ẹ̀yìn báwo ló jẹ́ olùtọ̀nà ṣé Abrahamu ló lọ pé Sarah pé jẹ́ ń fẹ́ ọmọ yìí ni àbí Sarah ló lọ pé ẹ̀yìn ńlá káyì kí ló kan Abrahamu kí lè bí Abrahamu náà ọ̀rọ̀ tó wà lẹ́yìn bí báyìí ṣe kọ sórí ẹni mò ń kà ó kí ló kan Abrahamu nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣètìwádìí mi lọ máa ń yẹ obìnrin wa kí ni ìṣòro ẹ̀ ìwọ kọ́ ló ní kí n bá sùn gbọ́dọ̀ ní kí n fẹ́ kó ló fà fún mi ṣé mo sọ fún mi wáyà wò ẹ máa gbọ́ wọ́n ní I put my servant in your hand ṣé mo ọ̀rọ̀ yẹn dàgbà tó yẹ pé bí Sarah ṣe gbé wánu Bíbélì ó dàgbà tó yẹ pé Abraham fúnra ara ẹ̀ ló lọ bá Ágárì sùn without our consent
bí ìgbà tí kò mọ̀ ń pa ẹgbẹ́ tí mo sọ bí ìgbà tí kò mọ̀ ń pa tó ń ṣẹlẹ̀ náà ṣe gbé sórí yẹn wá àbẹ́yìn náà rí bẹ́ẹ̀ ni ẹ jọ kí ni ẹ̀bi Ábúráhámù nínú ọ̀rọ̀ yẹn gangan náà tí Sárà tó fi àlẹ́ ìjì ẹ̀ wọn gbogbo ṣe fẹ́ ká Yorùbá ni ó ní Sárà sì fún Ábúráhámù pé ẹ̀bi mi wà lórí rẹ̀ ẹ jọ for what cause báwo lẹ bí ẹ ṣe wà lórí Ábúráhámù mo sọ pé àwọn analyse ni àní kánjú analysis la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ká lè mọ in tó bí àwọn hatred kankan táwọn kan fi àlẹ́jì mùsùlùmí ẹ̀gbọ́n mi yé alẹ́ lè máa mọ àwọn àṣírí yẹn mo kò yí púpọ̀ wọn ní tó ń kọ́lẹ̀ ní wọ́n ń kà kò sí ní bá ṣe wọn láka ìpè à ń tó ń kọ ìbí ẹ̀kọ́ àìwọ́ náà wò ó bí Sri Lanka ìnáwó ẹ̀kọ́ ló ṣe rí now mo máa ń lọ ni pé bọ̀ mi lè kó ní kí n ro mi lé sí yàrá mo máa sọ̀rọ̀ náà mo máa ń lọ ni pé Sárà ẹ̀sìn fún Ábúráhámù pé ẹ̀bi mi wà lórí rẹ̀ kí lè bí ẹ̀ tó wà lórí ẹ̀ ẹ wá gbogbo lòun tí wọ́n lò mẹ́ẹ̀ wá ní èmi ẹ̀mẹ̀gbẹ́ o èmi ni ó fi ọmọbìnrin ọ̀dọ̀ mi fún wọlé aya nígbà tí mo rí i pé nígbà tí ó sì rí i pé òun lóyún mo di ẹ̀gàn ní ojú rẹ̀ ẹ jọ ṣé wọn ló fún ṣé òun kọ́ ló fún ni ẹ̀kí wàá lè bí Ábúráhámù kí ni allegation tí Sárà f'Ábúráhámù lé lórí bàbí ká rẹ́kọ̀dì mò ń kà o wọn á gbọ́ ẹ máa gbọ́ tó wá tún wí o wá ní kí ó ṣe ìdájọ́ láàrin tèmi tirẹ̀ ẹ ò gbólóhùn yẹn èyí là ń kà yìí kí lè bí Ábúráhámù náà tó wà lẹ́yìn sẹ́ kí lè bí Ábúráhámù ó tún blame Ábúráhámù fún ìwà tí Hágárì wù ṣé Ábúráhámù ló ní ká Hágárì iṣẹ́ ẹ̀gàn sí Sárà ni those are the questions ṣé Ábúráhámù ló ní ó yá ló máa bú ìyálé ẹ̀ tó ló ti di ìyálé now ẹ wá gbọ́ wá ní ṣùgbọ́n Ábúráhámù wí fún Sárà pé wò ó ọmọbìnrin ọ̀dọ̀ rẹ ni ó wà ní ọwọ́ rẹ ó ní wò ó má dàbí láàmú tó bá fẹ́ fi ṣe lọ fi ṣe ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn ọmọ ẹ̀ ó wà lọ́wọ́ ẹ̀ òbídára tó wọ̀n ẹ̀ ṣàgbọ́ wá ní ẹ má gbọ́ bó ṣe ó ní fi í ṣe bí ó ti tọ́ ní ojú rẹ̀ Ábúráhámù ò dá sí ṣó ṣe ẹ̀ dá sí ra fún ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn ẹ máa dé o Ábúráhámù ò pé akíní kílẹ̀ bíi tèmi ebí òun ló ṣe ẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn náà òun ló ṣe ẹ̀ dá sí ra fún kò kàn mí má bàa gbúlò tí mi ò ṣe wọ́n ní nígbà tí Sárà tó ń fòrò rẹ̀ ó sá lọ kúrò lọ́dọ̀ rẹ̀ nígbà tí Sárà fúngun mọ́ gẹ́gẹ́ bí obìnrin ó possible now kí Hágárì ṣe tán ló ṣe yẹn ó dẹ̀ possible kí Sárà náà react bó ṣe react yẹn ògúnṣe bí Ábúráhámù Sárà ló fẹ́ lọ́mọ láyé o ló ṣe lo àìdíà pé ó yá lọ wọlé tọmọ ọ̀dọ̀ mi ẹbí Ábúráhámù kọ́ náà Ábúráhámù náà dẹ̀ tí bímọ kan rí táwọn àgbẹ̀ àtúnkò sí bímọ kan rí lọ́sẹ̀ fẹ́ kí mi náà bí tèmi wọn ọjọ́ bímọ rí ni ọjọ́ dàgbà darúgbó láì lọ́mọ ni Sárà ló wò pé opportunity rèé ọmọ ọ̀dọ̀ kan rèé lè wà òkè nílẹ̀ fáyín wọlé tọ́ náà wọ́n fi fún ẹ máa fẹ́ ó dẹ̀ wọlé tọ̀ ó dẹ̀ lóyún dẹ̀ bímọ náà máa wọ̀ràn áńgẹ́lì wa sì yọ sí ilé ẹ̀bá ìsùn omi ní ijù áńgẹ́lì wa ó yọ sí Hágárì
ẹ̀yẹ́ ti bọ̀ sí yọ sí ní ẹ̀bá ìlú ní ẹ̀bá yìí ní ẹ̀bá ìsun omi ní ojú ọ̀nà sórí ó sì wí pé Ágárì ọmọbìnrin ọ̀dọ́ Sárà áńgẹ́lì ló sọ fún Ágárì áńgẹ́lì Ọlọ́run ló sọ fún Ágárì pé ó yọ sí i tó ti sákò ṣàgbé ìgbà tí ìnira pọ̀ nù ilé kò ń ṣe Ágárì ló fẹ́ sákò lé o fún pínpín tí Sárà fún mi ò tánìṣe méjì Sárà o ìyàwó ànábì Ọlọ́run wa ni o bí báyìí ṣe gbé rẹ́kọ̀dì yẹn wọ́n mú ẹran láìsí ẹ̀ fún yín kẹ́rọ̀ pé àwọn tó kó báyìí yẹn gbọ́ngbọ́n ni wọ́n infuse ideology tí ò dáa sínú ẹ̀ tí mo lọ nìyẹn. Tí àwọn ọ̀rọ̀ wọn àti jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí gbogbo ànábì Ọlọ́run bí wọ́n máa ní ìyàwó burúkú gbà mí o irú ànábì Nuhu alayhi salatu wassalam ìyàwó burúkú ló ní ànábì Lútù ìyàwó burúkú ló ní Fìràwọ́nù tó wájú ọ̀tá Ọlọ́run yẹn níyàwó tó dáa ẹ máa wọ Ọlọ́run Ọlọ́run wá fàdúrà tí ò dáa ẹ máa wọ Ọlọ́run ẹ gbọ́yé Fìràwọ́nù tó jẹ́ eléṣù tó jẹ́ ọ̀tá Ọlọ́run yẹn níyàwó tó dáa àwọn ànábì Ọlọ́run méjì náà níyàwó tó dáa ibẹ̀ kọ́ wọn lọ now ní verse ó sì wí pé ìwọ Ágárì ọmọ ọ̀dọ̀ Sárà níbo ni ìwọ ti ń bọ̀ níbo sì ni ìwọ ń rìn ó lọ bó ló ti ń bọ̀ tó ń sá kiri ó sì wí pé Sárà Ágárì sọ pé èmi sá kúrò níwájú Sáráì olúwa mi nì mo sá kúrò lọ́dọ̀ ọ̀gá mi nì ó fẹ́ ní tó fẹ́ ní mí lára Ágárì olúwa sì wí fún un pé padà lọ sí ọ̀dọ̀ olúwa rẹ kí o sì tẹríba fún un ṣe pé màláìkà gan bá Ágárì sọ̀rọ̀ because Ágárì fúnra rẹ̀ gan is a significant person in the world. Áńgẹ́lì dídí yọ síyàn tó bá jẹ́ ní àmì kò dídí yọ síyàn Ágárì náà bá màláìkà sọ̀rọ̀ ẹ gbọ́ mi yé ó bá ta ni ó bá màláìkà sọ̀rọ̀ ìyẹn Ágárì ẹ máa gbọ́ ní verse 10 Ágárì náà sì wí fún un pé ní bíbí ẹ máa gbọ́ Ọlọ́run wá fi ọ̀kẹ́rẹ́ mọ̀ pé la ilaha illallah sallallahu alaihi wasallam kẹ́lọ̀ pé bọ́lọ̀ ṣe máa ń ṣe nìyẹn Ọlọ́run wá fi ọ̀rọ̀ rán tani rán áńgẹ́lì sí tani sí Ágárì ó fi rán Ágárì ọ̀rọ̀ Ọlọ́run o ẹ wá gbọ́ iṣẹ́ Ọlọ́run tí áńgẹ́lì jẹ́ fún Ágárì kò tí ì bímọ yẹn o ó wà nínú oyún ni o ní ìnira dé nínú ilé ló ṣàjáde Ágárì náà sì wí fún pé ní bíbí èmi yóò mú irú ọmọ rẹ bí sí kì yóò sì lè kà wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ that is to say he is going to deliver a lot of descendants uncountable descendants tó pọ̀ ló wà bí ní verse 11 Ágárì náà wí fún pé sì kíyèsí Ágárì náà wí fún Ágárì Olúwa náà sì wí fún un pé kíyèsí ìwọ lóyún ìwọ ó sì bí ọmọkùnrin orúkọ rẹ̀ ni ó máa jẹ́ Ismaili nítorí Olúwa ti gbọ́ ohùn arò rẹ̀. Ṣẹ́rí Báíbù máa ń sọ àwọn orúkọ yẹn ní tó máa fún nítumọ̀ kan. Ìtumọ̀ Ismaili nínú Bíbélì ni pé Ọlọ́run gbọ́ ohùn arò wa nítorí Olúwa nítorí sọ ní Ismaili ni pé Olúwa ti gbọ́ ohùn arò rẹ̀. Ok, ibẹ̀ kan mo lọ. Ní verse 12 ibi tí wọ́n á lọ wá rè o ibi ìta máa béèrè jàgídíjàgan ènìyàn ni yóò ṣe la ilaha illallah. Ẹ jọ̀ọ́ mi ò fẹ́ sọ̀rọ̀ tí ò dáa tó inú ń bí mi pẹ̀lú bí tí mo kà yìí inú òde bí mi náà mo ṣeré
ìfakọ̀ ẹ̀ làǹkà ẹgbọ́n tó láńgẹ́lì olúwa wí tó láńgẹ́lì olúwa sọ pé jàgídíjàgan ènìyàn ni yóò jẹ́ ṣé rí yẹn dúró bí díẹ̀ náà gbogbo Christian ayé ibi tó wá ń kàrí wọn ní àwọn àwọn muslim jàgídíjàgan ni wọn báyìí ti sọ bẹ́ẹ̀ Boko Haram wọn ní muslim ní ICC wọn ní muslim ní kíríkọ bá dúpọ jẹ kò lè jọ lójú jàgídíjàgan ni yóò jẹ ìbéèrè mi ni pé ẹ̀ṣẹ̀ wo ni Ismaila ṣẹ̀ nínú oyún tó máa di ọmọ ọ̀tá tó bá dáyé ni mo béèrè mi o ẹjọ irú áńgẹ́lì ìṣáńgẹ́lì Ọlọ́run ní sábà áńgẹ́lì èṣù mo béèrè mi o fún àtàwọn náà káyì ọmọ tí wọn tí ì bí ìyá òṣè normal routine obìnrin ló ṣe tó má tiẹ̀ ló ṣe owú ni Sarah ń jẹ àkóró tó gbọ́ ó yẹ kó yẹ yín náà pé sórí bó ti lóyún sí ẹnu ọ̀dọ̀dẹ̀ ká ẹ mọ́ ṣẹ́gẹ́t pé o ti lóyún àǹsòwò o ti lóyún àǹsòwò owó rẹ̀ tí ì ní lóye fúngun mọ́ yẹn lè sákún ilé kò gbóná wojú ẹ̀ ó sákún ilé ni pàtí nira pọ̀ ó bẹ̀rẹ̀ pé ó ti ẹ̀kẹ́gùn yẹn gan irọ́ ni pamọ́ according to the biblical record irun tó sọ ẹni pé kò lè rí bẹ́ẹ̀ tó bá máa ẹjọ tó bá pè wọ́n ni ìwọ lé ní ìwọ tó wo ìwọ ni ìwọ ló ṣẹlẹ̀ sí ṣé wàá sákùn ilé ọkọ yẹn níwọ̀ tó lóyún oyún tó ti wá for the past 10-15 years tó ti fẹ́ ra wọn tó wọn lóyún ìwọ wá lóyún ìyàwó ilé ló fà ẹ̀ fọ́kọ. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàm ló kọ́ wa ní kéwù. Ẹyẹ yan wá pàrọ́mù náà bà ní Ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. Lọ́dọ̀ fẹ́ sọ mi mọ̀ ní ilẹ̀ pátákọ́rọ́. Alágége Ẹ̀kú iṣẹ́ bàbá. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.